Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Òní lọ́jọ́ ìbí àwọn ọmọ òní èjìrẹ́ ará ìsokùn ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Òní lọ́jọ́ ìbí àwọn ọmọ òní èjìrẹ́ ará ìsokùn ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Àpáta dé o àpáta ewì dé gbogbo ayé ẹ máa tẹ́tí sí mi ewì ṣe tó fẹ́ máa jábọ́ bí àpò ìyèrè. Òní lọ́jọ́ ìbí Táyé Káìdé àwọn ọmọ òní Ọpẹ́yẹmí pẹ̀lú Friday ẹ kú ọdún. Ọdọọdún báyìí là ń rórógbó ọdọọdún lẹ ó máa bẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Olóríire ọmọlẹ́yìn jẹ́ ẹni wàrí ẹni lárí ẹni lárí ẹni tẹríba ẹni wà tútù bí àdàbà. Mo kí yín kú ọdún ọ̀dẹ́kílé kọ̀ọ̀kọ́ dẹ̀dẹ̀ tẹrùtẹrù. Táyé lolúbùnmi kí n bá ọ̀rẹ́ lé ọmọ Kẹ́hìndé kìmí kí n padà lẹ́yìn rẹ̀. Àròjọ múso lókùn rárá ẹni rẹ̀ lónìí máa kí yín. Rosemary cosmetic and lady wear. Òun ló pè mí lórí àǹgò tó ní kí n máa kí yín kí n máa kí yín kí n bá yín délé bàbá tó bí yín lọ́mọ. Ayétòrò Èkìtì ní í ṣe lé bàbá yín. Ìlọmọ ọlọ́kùn ọmọ ọlọ́kùn lọ́kùn aṣàgbẹ̀sùnwọ̀n ọmọ ọlọ́kùn aṣàlóró òdì ọmọ eléṣì alèdè ọmọ eléṣì agbèrúkọ ṣèké èsì nígbèrúkọ kémúrokọ nídeni lódò èsì ọmọ elé okoro ọmọ elérúkú yọyọ ọ̀nà ọ̀bẹ abẹni ìjẹ́mi kọjú lè sì kó bá ẹ lójú mi nílé ìyá yín ẹ̀yin lọmọ lùlérè Èkìtì ẹ̀yin lọmọ ọlọ́rọ̀ àjànà ẹ̀yin lọmọ elégudu ìjàmọ́ ẹ̀yin lọmọ ọlọ́rọ̀ àrí ìjẹ̀gbẹ́ mo kí yín kú ọdún ẹ kú ọdún ẹ kú yèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún ló mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀yìn àtẹ̀nà ẹ ò ní kú dẹ́kú ẹ ò ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. Táyé lolú Ọpẹ́yẹmí ọmọ Kẹ́hìndé Friday mo kí yín dáadáa. Ẹni tó bá ní kẹ́ ẹ má pẹ́ láyé ẹni tó bá ní kẹ́ ẹ má ṣàmọ́dún ọrọ̀ á máa wọ̀ wọ́n níbẹ̀ ẹni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Ẹnìkan ìpèrè ikú kíkún ọmọ kàdó ẹnìkan ìpèrè àkàlà kàkàlà ọmọ kòsù. Ẹni bá pèrè yín síbi ibi lá máa bá wọn nílé wọn ire ni ó máa fẹ́ yín nítẹ̀yìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ ò ní bá wọn tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. Happy birthday to both of you and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tán agbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán agbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a borí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Òní lọ́jọ́ ìbí àwọn ọmọ òní èjìrẹ́ ará ìsokùn ẹ kú ọdún o ẹ kú àṣeyẹ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.